alákọ̀ọ́kọ́ náà ìyẹ̀dí tí màá gba ara mi òun ni wípé tí màá gba ara mi àti àwọn àfáà súnnà àti àwọn akẹ́kọ̀ọ́ súnnà ẹni mi ò gbà kí ní mò ń gba àfáà súnnà nímọ̀ràn so màá kọ́ tí mo kọ́ lè sọ ní wípé ìmọ̀ràn tá a lè jọ gbára wa torí pé gbogbo ẹni tí Ọlọ́run bá ní kí ó gbọ́ kínní yìí nínú àwọn tó lè mọ̀ jù mí lọ mo bẹ̀ wọ́n kí wọ́n fi ojú wípé yujadu fil anhar ma la yujadu fil bihar kí wọ́n fi wo a máa ń rí àwọn pearls nínú àwọn odò kéékèèké tó jẹ́ pé a lè rí nínú àwọn odò ńláńlá bá a dẹ̀ ṣe mọ̀ látọ̀dọ̀ àwọn sàhábà náà ni wípé ìmọ̀ a máa bẹ lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké tí ò ní sí lọ́dọ̀ àwọn àgbàlagbà nínú tá a sì ké lórí àwọn onímọ̀ wa ni wípé al-insanu la yakunu aliman illa idha akhadha mimman huwa fawqahu wa mimman huwa mithluhu wa mimman huwa duna èèyàn ò ní jẹ́ àfáà tí ó láì jẹ́ pé ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni tó nímọ̀ jù lọ ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹgbẹ́ ẹ̀ ó sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni tí kò tó àkíyèsí tèmi ṣe bóyá jíjáde tí mo jáde sílẹ̀ òkèèrè àbí pípẹ́ tí mo pẹ́ nílẹ̀ òkèèrè àbí iṣẹ́ tí mo ṣe nílẹ̀ òkèèrè àbí ìfararọ àwọn àáfàá tí mo ṣe ló jẹ́ kí n ní àkíyèsí yẹn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé mo rọ̀ wá ká ní ikhlas ẹlẹ́ẹ̀kejì ká ní ìpayọ̀ Ọlọ́run ọba lórí tá a máa wí àti nǹkan tá a máa sọ fáwọn èèyàn ẹlẹ́ẹ̀kẹta ká ṣe gbìyànjú láti rí wípé nǹkan tá à ń wí fáwọn èèyàn ó ṣe déédéé pẹ̀lú nǹkan tá à ń ṣe níṣẹ́ ṣe rí ẹ dákun ẹlẹ́ẹ̀kẹta yẹn gangan ní kókó ọ̀rọ̀ a rí pé òjíṣẹ́ Ọlọ́run alayhi salatu wassalam nígbà tó lọ́n bá ròyìn nínú Al-Qur'an al-Karim àwọn ìṣe rẹ̀ àti wá rẹ̀ lọ́lọ́run bá fi ròyìn ẹ̀ ju ìmọ̀ rẹ̀ lọ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك nítorí wípé Ọlọ́run ọba ó kẹ́ ọ ló fi rọ̀ fún wọn tó bá jẹ́ pé ẹni tó jẹ́ wípé èèyàn líle tọkàn rẹ̀ lẹ́ni ọ ni ò ní rẹ́ nìkankan tí ó jókòó tì ọ́ ìwà ó ṣe pàtàkì púpọ̀ gbogbo àwọn fáàtì mo dárúkọ yẹn pátápátá ẹ̀ ní gbọ́ ìkankan nínú àwọn dùrúsù wọn láì jẹ́ wípé wọ́n ṣe tẹ̀rẹ̀kíìzì lórí ìwà lórí akhlaq bẹ́ẹ̀ ni lórí ìwà so ìkànnà àwọn afábàdé sọ ní ummatun la taj'alu al-akhlaqa milakaha ummatun tata'ajjalu halakaha gbogbo al-umma tí ò bá fi ìmọ̀ ṣe nǹkan àlùmọ́ọ́nì al-umma yẹn ojú nǹkan láti parun ni so ṣé àwọn pé tẹ́nìkan bá ń bẹ tó yẹ kó níwà nínú àwọn èèyàn jù àwọn àfáà ni torí pé kò sẹ́ni tá a retí kójú ànábì sallallahu alaihi wasallam táwọn àfáà súnnà níbi ìṣiṣẹ́ wa pẹ̀lú àwọn ìyàwó wa ńlé níbi ìṣe wa pẹ̀lú àwọn ọmọ wa níbi ìṣe wa pẹ̀lú àwọn ọmọ kéwú wa ìwà àtẹríba èyí sọ̀rọ̀ tẹríba ni hadis an rasulillahi sallallahu alaihi wasallam wala haraj ó ní tẹríba pẹ̀lú àwọn sàhábí ẹ̀ ó ní tẹríba pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tó jẹ́ pé tí ìbá ṣàsìkò ni àbáníká máa mú example kọ̀ọ̀kan wá lórí ìtẹríba nabi sallallahu alaihi wasallam fún àwọn sàhábí ẹ̀ fún àwọn ìyàwó ẹ̀ fún àwọn ọmọ ẹ̀ kódà fẹ́ lòmíì gan tó jẹ́ bí kò tiẹ̀ súnmọ́ rárá bákan náà àmánà ilmiya ká ní intellectual honesty ntẹ́ Yorùbá mọ̀ bàbá bí bá sọ̀rọ̀ Allah ta'ala asọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan nínú ẹ̀kọ́ tá a kọ́ lọ́dọ̀ wọn òun náà ni pé ntẹ́ Yorùbá mọ̀ àsìkò tí mi mọ̀ wọ́n o he was 83 years old and he died at age 89 àwọn dẹ̀ ní mufti àgbà gbogbo mamlaka kí wọ́n wá bí mufti gbogbo mamlaka bó ṣe tó yẹ bí wọ́n bẹ léèrè béèrè kó wá sọ pé òun ò máa tó sì jẹ́ wípé ẹ jẹ́ fún wa example kan kí fún wa lápèjúwe kan wọ́n bí ṣèkìlẹ̀ lọ́jọ́ kan wípé bàbá ẹnìkan ń ṣe sáàyù
wọ́n gbé sórí kẹ̀kẹ́ orí kí ni máa ń pè wheelchair wípé ó wá sùn lọ bám tó fi parí sáyù ṣé sáyù ẹ̀yẹn ṣó lẹ́sẹ̀ ńlẹ̀ àbí kò lẹ́sẹ̀ ńlẹ̀ qala sheikh wallahi lam us'al abadan an hadha as-su'al la adri Allahu a'lam wọn ò bí mí ní ìbéèrè yìí rí so mi ò máa ń sà Allahu a'lam. wọ́n tún bí sheikh léèrè rahimahullah ta'ala lọ́jọ́ kan wípé bàbá ààyè wo ló dáa jù lórí ilẹ̀ ààyè wo ló wu Ọlọ́run ọba jù lórí ilẹ̀ ahabbu buqa'a ila Allah subhanahu wa ta'ala faqala la adri. so kan nínú àwọn ulama salaf ló sọ pé man hurima la adri hurima al-ilm ẹni tá a bá fi mi ìmọ̀ ṣe èèwọ̀ fún a sọ ìmọ̀ fúnra ara rẹ̀ di èèwọ̀ fúnitọ̀ so káwọn ulama sunna ó tó lábù sunna kí wọ́n máa páyọ̀ Ọlọ́run ọba níbi bí wọ́n ṣe máa dáhùn béèrè táwọn ẹ̀ máa ń bí wọ́n léèrè wàláhì àwa àjọ pẹ̀lú àwọn afáàtúnyẹ yẹ pé ńgbà mi ti bá bí wọ́n léèrè báyìí ẹni wọ́n mọ̀ gbà báyìí ni pépépépépépépé wọ́n mọ̀ wá ṣe mistake torí pé wọ́n mọ̀ wípé al-muwaqqi'una 'anillah làwọn àwọn ń sáyìn fọ́lọ́run ọba ni ẹni tí ó bá sì sáyìn fọ́lọ́run ọba ó gbọ́dọ̀ mọ̀ wípé ní tóun bá sọ òun wí lórúkọ Ọlọ́run ọba ni so kápáyọ̀ Ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ walakin ahammu shay kí n tá a kọ́ tá à ń kó àwọn èèyàn kó máa hàn lára wa ká sì máa rọ́kọ̀ bá ara wa lillahi subhanahu wa ta'ala.